Ṣé ẹ rí ẹ̀yin obìnrin kan, tẹ́ ẹ̀ bá kúrò lẹ́yìn àbòsí, tẹ́ ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn àgbákò àbòsí tẹ́ ẹ ní, ẹ máa kọ́ àwọn ọkùnrin lóró sí, ẹ̀yin ló sì máa dùn. Ọlọ́run bá ń gbọ́. Nígbà tí àbòsí kan téèyàn kan bá ń ṣe àbòsí, tẹ́ ẹ wá torí wípé obìnrin ni yín, tẹ́ ẹ kóra jọ pọ̀, tẹ́ ẹ support àbòsí yẹn against àwọn ọkùnrin, the more ọ̀bẹ bá ṣe ń ṣe ilẹ̀ máa gbin oró sínú ọkàn àwọn ọkùnrin yẹn, ṣé bí wọ́n fẹ́ ṣe náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. But in a situation tí ọkùnrin tí kò fẹ́ wà responsible náà tẹ́lẹ̀, tẹ́ ẹ tún wá ń ṣàbòsí, tẹ́ ẹni tó ṣe, tẹ́ ẹ jẹ́ káwọn ọmọ mọ̀ pé ẹni yìí ń ṣe fún yín o, the little tó ń ṣe yẹn ó máa kúkú withdraw ẹ̀ ni. Topic tá à ń bá lọ lórí TikTok pé kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán kì í fi ń tọ́jú ọmọ, tán kì í fi ń wà responsible, tí single mother fi lọ àtúrìtì oríṣiríṣi point pé ẹlòmíì ò kan lè wà responsible láti ilẹ̀, ẹlòmíì ò mọ òfin àṣà culture, àwọn àṣà míì wà tẹ́ pé obìnrin ò ní bẹ́ẹ̀ tọ́jú ilé, it is the man that will do everything. Bí àwọn culture míì wà tó ṣe pé wọn máa obìnrin ọba àmọ́ ṣe gbogbo ẹ̀, wọ́n mọ̀ dòkó náà ni àṣà máa ń fà àtúrìtì oríṣiríṣi point pé àwọn míì joblessness, ẹlòmíì promiscuity pé obìnrin ti pọ̀jù fún. Mo wá ní láti gather more points pé nígbà míì ọkùnrin mi ò kí ń ní access sí ọmọ, pé inaccessibility to the child fún ẹni tó jẹ́ single mother tí ò sí pẹ̀lú ọkọ ẹ̀ mọ́, tó ti mọ́ ọmọ lọ, ọmọ tó mú lọ ò jẹ́ kí bàbá rẹ̀ ní access sí. Báwo ló ṣe expect kí bàbá máa send school fees sí ọmọ tí ò jẹ́ kó rí? Bẹ́ẹ̀ nígbà tí àwọn bàbá bá tọ́jú ọmọ, tẹ́ ẹ wá jókòó lórí ọmọ yẹn, tẹ́ ẹ jẹ́ kó ọmọ yẹn ó ṣe fún bàbá rẹ̀, tẹ́ ẹ jẹ́ kó wà responsible fún bàbá tó dìídì náwó lé lórí, oró lẹ̀ ń kọ́ àwọn ọkùnrin yẹn, ẹ̀ ń kọ́ wọn lóró ni. I'm telling you. Ṣé bórí afẹ́fẹ́ yìí náà la wà tá a rí ìyá kan tó dá tọ́jú àwọn ọmọ rẹ̀, tó ṣe dé pé ńgbà wọn máa ń soríire tán tí bàbá wọn yọjú, kò gbà kán mọ́ lọ ọ̀dọ̀ bàbá wọn. Nígbà days father celebration àbẹ̀wò náà ń pè, ìyá ọmọ náà mọ̀ dáadé bàbá wọn fún. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ tó bá jẹ́ pé the reverse is the case, tó bá yẹ pé bàbá ló tọ́jú ọmọ, ẹ̀yin obìnrin ẹ wà bẹ́ẹ̀ ṣe convert ọkàn ọmọ, bẹ́ẹ̀ ṣe poison ọkàn wọn against bàbá tó jìyà lé wọn lórí. Ó ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń rí báyìí lórí afẹ́fẹ́. So yá báhùn, tẹ́ ẹ bá ní àgbákò àbòsí tí ń bẹ lọ́wọ́ yín lẹ fẹ́ continue láti máa ṣe ẹ̀yin obìnrin, the more you do that, the more you teach those men to be evil, and na you go suffer am. I'm telling you, na you go suffer am, because unfortunately nǹkan tọ́kùnrin lè ṣe obìnrin ò lè ṣe when it comes to àwọn nǹkan kan. So ẹ lọ rèé ronú pìwàdà, ẹ lọ rèé repent gbogbo àwọn àgbákò àbòsí tẹ́ ẹ ní lọ́wọ́, tẹ́ ẹ rí wípé this is the truth, tó ṣe pé ibòmíì lẹ́ẹ̀kọ́ rí ẹ̀ sí nítorí pé little support àbí little kílẹ̀ ń wá empathy tẹ́ ẹ̀ ń wá from the general public yẹn, ẹ ti wá gbàgbé wípé the best thing to do is just to stand on the right thing, stand on the right path. So yẹ̀yìn, the moment táwọn ọkùnrin bá ti ń ṣe, tẹ́ ẹ̀ jẹ́ kán jèrè nǹkan tí wọ́n ń ṣe, ẹ máa kọ́ wọn lóró ni. Oró tẹ́ ẹ máa kọ́ wọn yẹn, èyí tó bá dìídì fẹ́ ṣe gan, ńgbò bá ti rí bí ẹ ṣe han ọmọlàkejì rẹ̀ kan lè mọ̀, òun náà rárá withdraw ọwọ́ rẹ̀, and na you go suffer am much. I dey tell you, because unfortunately kò ń ṣe gbogbo ọmọ lẹ́lẹ́ rí ọkàn ìyípadà against bàbá rẹ̀. Nígbà tí gbogbo eléyìí bá ń ṣẹlẹ̀ nínú society, báwo ni àwọn tán fẹ́ wà responsible gan ṣe máa wà responsible? Mo ń sọ fún yín, ni mo ṣe sọ fún yín pé this petition of women supporting women, tó bá lọ torí bọ̀, eérú gbóná náà máa padà kùlù ẹ ló máa kó eérú gbóná lé ẹ lórí ni. Because when you get there, you see the truth, you won't be able to speak it, all because you want to support some gender. Àwọn tó ṣe wípé ẹlòmíì manipulative spirit obìnrin míì ó ju ti àjẹtẹ́yẹ rẹ̀ ń fò lọ́sàn-án lọ. Tẹ́ ẹ bá lọ rèé ṣéǹjì, kẹ́ get to a stage whereby all what you face is reality. Ṣùgbọ́n tẹ́ bá jòkó èmi nìkan, ẹ wò ya Mohbad ní ìsìn, ó ní gbogbo àwọn èèyàn ń dáwó fún, ẹ mú bàbá ẹ mọ́kùnrin ẹ pátì, ẹni tó ṣe pé nǹkan lórí ìdí ìtọ́jú ọmọ, so lè jáyà ló tọ́jú ọmọ kí wọ́n wá mọ̀ rálé ràǹdí bàbá. Adẹ̀ ń jẹ́ káwọn ọkùnrin mọ̀ pé kò sí bọ́n ṣe náwó lórí ọmọ tó, ìyá ni ó jèrè ọmọ. Ẹ̀yin yẹn náà tún ń ṣe to their face, ẹ tún ń rọ̀ bẹ́ẹ̀ to their face, ẹ ń kọ́ wọn lóró ni. Ọlọ́run gbọ́. Ṣebí yóò níbi téèyàn ó ṣe bẹ̀jìnà dé kó tó ṣe é fi jẹun.
ń gbò bá dé level bí tó yẹ pé bóyá pápin kò ságbára mọ́ sáwọn tẹ́ ti rọ́ọ̀bù ẹ̀ lójú wọn tẹ́ ti fi lá wọn lójú tẹ́ jẹ́ kí wọ́n ní feeling of the feeling of being needed nínú ayé ọmọ sàn lẹ́wàá ní kí wọ́n wá tọ́jú ọmọ. Nígbà tá à ń treat topic pé kílé táwọn ọkùnrin mi ò kí ń fi responsible, these are the points tá à ń treat. Ọ̀n tọ́jú ọmọ ẹ̀ ní jẹ́ wọ́n ó jèrè ọmọ tán tọ́jú, èyí òbò ẹ̀ ní jẹ́ wọ́n ó jèrè rẹ̀, èyí àlàáfíà ẹ̀ ní jẹ́ wọ́n ó ní. Ẹni tí bá wá ń sọ̀rọ̀ ẹ wá sọ wípé kò sínú ẹ̀mí, ẹ̀yin tẹ́ wà nú ẹ̀mí ìwà abilẹ̀ ń hù bóyá kẹ́ ẹ wọnú ara. Torí mi ò mọ definition of being spiritual yín tẹ́ kàn bayé jẹ́ ẹ̀yin obìnrin mi ẹ ti bayé jẹ́ tán porongodo. Mò ń sọ fún yín tẹ́ ẹ bá lọ ronú pìwàdà kódà kálukú ó mọ bẹ̀rù rẹ̀ báyìí níbodè ni.